Ẹ káalẹ́ o, 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 ẹ kújọ́ mẹ́ta o. Ẹ káalẹ́ ẹ kújọ́ mẹ́ta o, ẹ káalẹ́ ẹ kújọ́ mẹ́ta o. Nígbà ìwáṣẹ̀ lètò. Nígbà ìwáṣẹ̀ lètò. Nígbà ìwáṣẹ̀ lètò. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nígbà ìwáṣẹ̀ lètò. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀ sórí ètò nígbà ìwáṣẹ̀ lètò. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ọmọ tó jẹjẹ ẹmúyẹyẹ ọmọ ọba tó lálẹ́ ń pè ẹ wá jẹ. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lólé àti lálejò. Ẹ káàbọ̀ sórí ètò mi ètò wa ètò yín ètò nígbà ìwáṣẹ̀. Ẹ kú ilé o, ẹ kú ilé o, ṣàlàáfíà ni mo bá gbogbo ilé pátápátá. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìbà Ọlọ́run ọba Elédùmarè ọba ò aṣẹ̀dá ayé o. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń kọ́ni lóye, tó ń kọ́ni nímọ̀ràn. Irúnmọlẹ̀ o. Ìgbà ìwáṣẹ̀ ò Ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Mo kí gbogbo wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò. Mo ní ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀ sórí ètò mi, ètò wa, ètò yín nígbà ìwáṣẹ̀. Gángan máa sọ, kùtùkù máa wu láṣálẹ́ yìí lórí ètò tí mo gbé wá láṣálẹ́ yìí nítorí nǹkan kan ló bí nǹkan kan ló dẹ̀ tún ṣe kí ni ló tún bí nǹkan kan wáyé. Tá bá ń sọ tiwọn ẹ jẹ́ ká máa sọ tara wa náà. Bàbá ń sọ tiwọn, wọ́n ń sọ tiwa, ẹ jẹ́ ká sọ tiwọn. Bàbá ń sọ tiwọn, ẹ jẹ́ ká sọ tiwa. Ẹ jẹ́ káwa náà ká máa sọ̀rọ̀ ara wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Láṣálẹ́ yìí mo ń lọ sí ilé bàbá mi Sábìtù Ajílàrọ̀ ẹrùn ìjẹwé olóbùtújẹ ọmọ Ọbátúlà láìníṣẹ̀rẹ̀ ọlọ́fínmọ́lé mi lọ́mọ irínwó ọ̀pọ̀ ẹgbẹ̀rún àgẹ̀. Ọmọ pápákúkú àmúròkè ìjẹ̀bẹ̀. Oṣù àkẹsàn ni mí, ọmọ agbẹ̀bí òmùwé, ọmọ agbẹ̀bí ayé tán tó tún lọ gbẹ̀bí ọ̀run. Ọmọ káfọpá wàkáfàjẹ wàkáfò gèdègèdè ọwọ́ wakọ̀ déṣẹ̀rí ni mí. Èmi lọmọ súnbà láàlá gbélé gboyè gbọ́lá ọmọ bákan elérìgì gbẹ̀dú. Èmi lọmọ igi gbòrògbòrògbòrògbòrògbòrò nígbó ìjẹ̀bẹ̀. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo ní ẹ kú lé. Ṣàlàáfíà ni mo bá gbogbo lé. Mo ti lọ fún ìsinmi, bó tilẹ̀ yẹ pé lórí ìsinmi náà ta lọ náà bẹ́ẹ̀ là ń ṣètò lọ́tún lósì kí ojú fọ́nrán má bàa ṣe kíni kó má lọ ṣòfò jù rẹpẹtẹ. Ẹ ṣé gbogbo ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin bàbá mi pátápátá ni mo kí. Mo wá kí gbogbo ẹ̀yin ènìyàn mi pátápátá lórí TikTok ni ò pàápàá jùlọ ẹ̀yin tèmi, ẹ̀yin èèyàn pàtàkì pàkìtì ní orí YouTube.
gbogbo ètò ìnígbà ìwáṣẹ̀ kò sí tí mo ṣe síbẹ̀ tí ẹ kì í sọ̀rọ̀ sí tí ẹ bọ̀ ṣùgbọ́n ẹ máa bá mi subscribe ẹ ṣe gan ni tẹ̀yin oní TikTok náà ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń lọ síbẹ̀ yẹn náà nítorí ó níye mínítì tí mo lè ṣe bóyá mi dẹ̀ tí ìmọ̀wọ́ ẹ̀ ní ṣá káṣá fi sílẹ̀ bẹ́ẹ̀ ẹ bá mi bòmí ọlá ṣùbòmí owó ṣùbòmí iyì ṣùbòmí àlàáfíà ṣùbòmí ẹ káàbọ̀ mo kí yín pé ẹ kú dédé wò ìṣàlàáfíà ni mo bá yín ara ò lè bí. Ohun tí mo mú wá fún wa lónìí ọ̀rọ̀ ọmọ Àwórì ni mo mú wá fún gbogbo wa. Màkànmàkàn lóye kàn oyè náà kàn mí nìyẹn ó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n ó kàn ìdílé mi gbọ̀ngbọ̀ngbọ̀n òun náà ni mo ṣe mú wá sí etí gbọ̀ wá ní àṣálẹ́ yìí. Òní ní ogúnjọ́ ọjọ́ kẹsàn-án ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2025. Mo fẹ́ kí Yorùbá yẹn bọnú òyìnbó. Mo wá kí gbogbo wa pátápátá gbogbo ọmọ Oòduà nílé lóko àti lẹ́yìn odi mo kí gbogbo wa wípé ẹ káalẹ́. Gbogbo ẹ̀yin tèmi pátápátá ni mo kí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi gbogbo yín pátápátá ni mo kí láì dá ẹnì kankan sí. Mo ní ẹ káàbọ̀ sórí ètò. Jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube mi. Èrò ń wo rẹpẹtẹ ìgbà míì nǹkan míì tí mo gbé síbẹ̀ mo rí oní 10,000 mo rí ní 15,000 mo rí ní 5,000 tí wọ́n wò ṣùgbọ́n ẹ kì í subscribe ẹ kàn máa ń wò ní ọ̀rọ̀ mi máa ń dùn mọ́ yín létí ẹ ṣé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo dúpẹ́ ohun tí mo fi ń wù yín kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ káàbọ̀ sórí ètò nígbà ìwáṣẹ̀ ti alẹ́ tòní. Ètò nígbà ìwáṣẹ̀ alẹ́ ní ó dá lérí same to you bàbá mi same to you. Ìparí wíkẹ́ndì alálàáfíà òun ni gbogbo wa máa ṣe ní àṣẹ Èdùmàrè. Ètò tí àṣálẹ́ yìí ó dá lórí gbogbo ọmọ Àwórì pátápátá kì wá ṣe gbogbo ọmọ Àwórì gbogbo ẹ̀yin tá a pè ní bàbá gbogbo ẹ̀yin àfiyèsí pátápátá Ọlọ́run ọba lèmi ń pè ní kábíyèsí o torí òun nìkan lọ́ba àjọkẹ́ ayé àkẹ́ ọ̀run. Ọlọ́run ọba nìkan lèmi máa ń ṣe kábíyèsí fún. Olódùmarè olódù tó ní àrè. Ènìyàn bíi tèmi àfiyèsí ni a máa ń kí ọba aládé. Ìyẹn ọba tó bá jẹ́ pé ó ní ọgbọ́n ìmọ̀ àti òye tó bá kí wọn kábíyèsí wa ni Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ni à ń ṣe kábíyèsí fún. Ọlọ́run là ń ṣe sàdákátà fún. Ṣùgbọ́n ẹ̀mọ́ ènìyàn àfiyèsí la máa ń kí ọba aládé tó bá ṣe kíni tó bá ní ìmọ̀ tó jinlẹ̀ tó dẹ̀ yè koro gbogbo ọba Àwórì pátápátá àti ẹ̀yin bàbá tí ẹ jẹ́ bàbá mi àti ẹ̀yin cousins àti gbogbo Àwórì ẹbí là o ọ̀nṣọ́lá gbogbo Àwórì pátápátá nǹkan tí mi ṣe dọ́dọ̀ Àwórì nìyẹn tí mo fi ní pé aráàta ni màá lọ ni màá fẹ́ gbogbo ọmọ Àwórì pátápátá bàbá jẹ́ cousin á jẹ́ níìsì torí pé kí ni bàbá kan ṣoṣo ló bí gbogbo ọmọ Àwórì yàtọ̀ sí àwọn tí wọ́n yapa kò dẹ̀ lè ṣe kó má rí bẹ́ẹ̀ a lè ṣe ká má rí ọmọ tó máa yapa nínú ọmọ tí bàbá bá bí. Màámi kí là ń kó owó ni mò ń kó ọlá ni mò ń kó ẹ̀mí gígùn àlàáfíà ni mò ń kó. Olúwa ṣeun ẹ kú lé àlàáfíà ni mo bá yín. Ohun yín tó ṣe tíkọ́tíkọ́ nínú fọ́rùmù yẹn mi ìfẹ́ ẹ rí pé mi ò dá sí nígbà táwọn èèyàn tí wọ́n sọ pé ẹ má faralẹ̀ mọ̀ pé ìyá mi pírílólógójì ẹnìkan ìbùkún ẹyẹ lórí ìtẹ́ ẹ̀ka alẹ́ ìyá mi inú mi dùn láti rí yín. Gbogbo ọba aládé pátápátá ilẹ̀ Àwórì ni mo fẹ́ bá wa sọ̀rọ̀. Tá bá ń sọ tàwọn kan ó yẹ ká máa sọ tiwa náà. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ sí ọmọ Àwórì ní ìlú Èkó àti ìlú Ògùn ó gọ̀ǹtìọ. Ẹnìkan ṣopéré ló dẹ̀ ń ṣe kíni ló ń da gbogbo ẹ̀rú. Bó tilẹ̀ jẹ́ wípé
ọ̀rọ̀ tí mo máa sọ lálẹ́ yìí ẹ jọ̀ọ́ kó ní kálukú máa bá mi mú tiẹ̀. Ẹ má kàkún wípé bóyá mo fẹ́ sọ̀rọ̀ sí yín, mi ò sọ̀rọ̀ sí yín torí pé eégún tá bá kẹ́kẹ́ tí ò bá gbọ́kẹ́, òòṣà tá bá gẹ̀gẹ̀ tí ò bá gbọ́gẹ̀, òpópónà ló ti máa ṣe kíni, ló ti máa jẹ oúnjẹ. Ẹni tá bá bá sọ̀rọ̀ ọmọ bàbá, ọmọ sí bàbá nínú ilé lẹ́yìn ilẹ̀kùn tó bá lóhùn ò gbọ́, tá a sọ̀rọ̀ tẹ̀gbọ́n tàbúrò tó lóhùn ò gbà, ǹjẹ́ ẹ rí pé ẹ̀sìn wọn di oríta èmi àti àníṣẹ̀sìn. Nínú a ní Àwórí forums tó pọ̀ lóríṣiríṣi ní orí WhatsApp. Orúkọ tèmi orúkọ mi kò jìnnà púpọ̀ sí gbogbo etí láti mọ̀. Èmi ni ìgbà etí mọ̀, ìgbà ojúmọ̀, ìgbà etí gbọ́. Ọmọtádé ṣe ẹ fún Ṣayọ̀ Olúwatóyìn, ọmọ Sábìtù Ajílàrán ẹrun òjèwé olókùtù jẹ láti ṣeré ọlọ́fìmọlẹ̀ ọmọrin wọ ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́. Èmi ni ìran àdìmúlà ọlọ́fin ògún fún mi níre ọmọ Oòduà. Bàbá ńlá bàbá mi ni ó tẹ ibi tá à ń pè ní Àwórì dó sí ìṣẹ̀rẹ̀ ọlọ́fìmọlẹ̀ níbi tí mo ti jẹ́ akọ̀dákọ. Àwọn kò máa sọ pé akọ̀dákọ ni mí, ọmọ ọba ni mí, ọba ni mí láyé ara mi, ìyá ọba dẹ̀tún ni mí. Mo dúpẹ́ lọ́dọ̀ irúnmọlẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá mi. Ọlọ́fin ògún fún mi níre yìí, ìrìn àjò ló mú wọn tẹ̀dó sí ibi tí à ń pè ní ìṣẹ̀rẹ̀ ọlọ́fìmọlẹ̀. Ibẹ̀ ni ojú Yemọja níbi tí àwo tó rì sí. Bó tilẹ̀ jẹ́ wípé ẹni tó bá máa jẹ ogún kógún á pa ìtànkítàn. Ẹjọ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi tẹ́ ń gbọ́ mi láṣálẹ́ yìí, níbikíbi yòówù kẹ́ ti lè máa gbọ́ mi, ẹ bá mi lọ sọ́dọ̀ àwọn màámi yín àtàwọn bàbá mi yín. Ẹ bá mi lọ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ibi tó ní kálukú yín ti jáde, kẹ́ ẹ lè fi lé ọmọ lọ́wọ́, kẹ́ ẹ lè ṣàlàyé ẹ̀ fáwọn ọmọ yín, débi pé ẹnìkan ò ní máa sọ ìtànkítàn. Ìtàn pọ̀ lórí mídíà lóríṣiríṣi. Òun náà ló ṣì ń fà á tí làásìgbò ń ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́. Òun ló ń fà á tí làásìgbò tó ń ṣe kíni, tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Ìjẹ̀bú. Bàbá ńlá bàbá mi là ń pè ní àdìmúlà ọlọ́fin ògún fún mi níre. Ògún fún mi níre torí pé ọmọ bàbá kan náà ni òun àti Ògún jọ jẹ́. Ògún tẹ̀ ń wò yẹn ènìyàn ni, Ṣàngó náà ènìyàn bíi tèmi àti tiyín ni. Tán bá ń sọ pé irúnmọlẹ̀, tán bá ń sọ pé alálẹ̀, kí là ń pè ní irúnmọlẹ̀, kí là ń pè ní alálẹ̀? Àwọn tó ti wà nígbà kan ní jìmìjì, àwọn tí a dá tó dángájí, àwọn oríṣàdá tí Elédùmarè tó fún wọn ní agbára, tó ṣe wọn ní akíkanjú ènìyàn, tó jẹ́ pé nígbà tí nǹkan kan àbí nǹkan kan ṣẹlẹ̀, èmi ìbínú ó sọ̀rọ̀ ẹ̀ di òkúta, èmi ìbínú ó kú rẹ̀ bọnú igi, èmi ìbínú bíi tìyàwó Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayò awẹ́dẹ kó tó wẹ ọmọ wẹrí tí wẹrí ọmọ dáké àìdódò ká má bọ́ lọ́jà wẹ́wẹ́ ń bẹ̀. Ajé òkúkú ló sọ onísọ̀ òbòjì fọ̀dẹ̀dẹ̀ mi ṣe bùgbé o. Gbogbo wa pátápátá la máa rí tajé ṣe, àṣẹ Ìdùmarè. Ìkọ́kọ́ ṣẹlẹ̀ tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́, tí mo ti ń bá àwọn bàbá mi sọ lẹ́yìn ilẹ̀kùn, tí mo ti fi ṣe ètò tá a ti fún tọ́síra wa lójú, ṣùgbọ́n kàkà kó dẹ̀ líle ló ń le sí. Àwọn ìjọba kò yẹ kó jẹ́ pé ìjọba ló máa pàṣẹ fún àwọn àfiyèsí.
kò jẹ́ kó jẹ́ pé ìjọba ló máa fún àwọn àfiyèsí ní bá ilẹ̀ gbọ́dọ̀ ṣe. Òun ló fà á tí ọmọ aláìlénìyàn kankan tá à ń pè ní Wàsíù Àyìndé tó fi lè máa ṣe kíni, tó fi lè máa fapá jánú lórílẹ̀ bàbá ńlá bàbá tèmi tá à ń pè ní Ìsọ̀lọ̀ àti àwọn òbí kankan bí Ìlàsàmàjà tán ti fún ní ààyè. Mo rí fídíò kan nínú àwọn fídíò ibi tó ti sọ̀rọ̀ sí tí Wàsíù kan náà yìí. Ṣé rí ẹni tí ò bá mọ̀ mí ló máa sọ wípé ọmọbìnrin yìí burú. Ẹni tó bá mi dẹ́yìn lẹ́kùn á mọ̀ wípé ọmọ tó yááyì ni mí. Ìsọkúsọ ni mi ò fẹ́. Mi ò fẹ́ sọkúsọ létí mi. Mi ò fẹ́ ká máa yànyàn jẹ. Mi ò fẹ́ ká máa fi ọwọ́ ọlá ká máa fi gbáyàn lójú. Kò dáa. Bí irú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó mà ṣe o. Òtòṣì kó ọrọ̀ jọ láì mọ ẹni tó máa ná. Gbogbo èyí tẹ́ ń fìyà jẹ mẹ̀kúnnù. Ẹ tẹra mọ́. I'm a very lovely person. That is, if you know me, if you try to understand me. Sometimes when I write some things on Facebook, most of you don't understand because you don't know how to read between the lines. And you don't understand the meaning of words. I read one article this morning while, whiling away time on my bed. And yẹn lọ sí airport, the lady at the counter was asking the man, well, can I have your international passport? What is the meaning of international passport? You see that blunder? Go and Google it. A passport is a passport. When you turn it to international passport, meaning what? Nínú Nigeria bẹ́ẹ̀, ó ń béèrè international passport lọ́wọ́ mi. Ha, òyìnbó. Now, ìjọba Nàìjíríà wá gbogbo ọ̀nà pátápátá. Ọmọlúẹ̀hún gbèrè bàbá mi Adébísí. Ọmọ Ọlọ́firáyè máa wọlé bẹ́ o kí ti gbé. Ọmọ bàbá mi nìyẹn ló wọlé dé yẹn láti Mọ́ríkà. Yérọ́kọ mi. Gẹ́gẹ́ láyé gbà màmá. Ẹ káàbọ̀. Gbogbo ọ̀nà ní Nigerian government ní àwọn tó wà lórí ìjọba náà wá bó ṣe máa pa gbogbo nǹkan tó jẹ́ Àwórì rẹ̀. Kò dẹ̀ lè ṣe kó má rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé àwa fúnra wa gan níṣe là ń jẹra wa lẹ́sẹ̀. A tún jẹra wa lẹ́sẹ̀ tán, a tún fi àgbà fún ẹni tí àgbà tọ́ sí. Òun ló mú mi rí pé mo kó àwọn ọba mẹ́ta kan sí ìsàlẹ̀. Ṣé ẹ rí ọ̀pá tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn mú dání? Ọ̀pá ìyájú ni. Ọba tá ń pè ní aláyélúwà tá máa ń kí wọn ní àfiyèsí. Òmùgọ̀ ọba ló máa wá kán máa sọ pé kábíyèsí fóun. Ọlọ́run ọba nìkan ló ń jẹ́ kábíyèsí Elédùmarè. Àfiyèsí lọba tó bá gbọ́n, tó dángájá, tó lẹ́kọ̀ọ́, tó nímọ̀, tó ní ìjìnlẹ̀, tó ní àròjinlẹ̀. Tó bá ní kábíyèsí, àná Ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀. Àfiyèsí ni tọba aládé. Ọ̀pá táwọn mẹ́tẹ̀ẹ̀ta mú dání yẹn. Ṣé rí ẹni tó wà ní àárín méjì tó jẹ́ ọba ọlọ́tà tìlú Ọ̀tà? Òun ló ń kó bá àwọn méjì tó kù. Tó gbọ́ ẹnu ni mo fi sọ. Òun nìyí. Àti sọ ṣùgbọ́n wọn ò fẹ́ gbà. Onírìṣà nìkan. Torí gbogbo irúnmọlẹ̀ ló gbé dání yẹn. Lẹ́yìn pé kẹ́ni kó tún ṣe báyìí tán, á tún pa kájà lọ pàdé onírìṣà. Òun ló fà á tí Ọlọ́fin Adóodò. Ṣé rí one thing about
bá mi onírìṣà, he will never scold you. Torí pé kí ni ó fi ẹ́ sílẹ̀ pé wo àtàwọn alálẹ̀ lẹ́jọ́. He is very smart. Very smart. Ó gbọ́dọ̀ múra báyìí kó lọ fi kó onírìṣà láyà. Ṣé rí ọba Adóodò yìí ó ṣe jẹ ni tó jẹ́ ń sìn, mi rò pé ló ti pọ́dún méjì. Ẹ wo ohun tó lọ wò tó fi dúró sí ẹ̀gbẹ́ onírìṣà. Ẹni tó dẹ̀ kọ́ wọn òun ni ọba Kàbírù Láńlẹ́gẹ́ ti Ọlọ́tà. Ọ̀pọ̀ èèyàn rò pé bóyá Ọ̀tà tẹ́lẹ̀ ni olúùlú Àwórì. Ọ̀tà kọ́ ni olúùlú Àwórì o. Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin ibẹ̀ l'Àwórì sí. Nígbà tí wọ́n ń bọ̀ láti Ilé Ifẹ̀, àwọn ọmọ ọ̀dọ̀ àwọn tó ń attend sí Ọlọ́fin Ògúnfúnminíre, nígbà tó rẹ̀ wọ́n, àwọn náà máa dúró síbí, oníkálùkù ṣáà ń dúró káàkiri. Bẹ́ẹ̀ ni nǹkan tó fà á nìyẹn. Ẹ wò ọmọ kékeré yìí, eléyìí just 30 something years. Ẹ wò òun náà ti lọ ṣe ọ̀pá tó gùn, ó wá fi orí ejò sí tiẹ̀. Tó bá jẹ́ pé ó mọ̀ ni kò yẹ kó lórí ejò yẹn, nítorí pé bàbá ńlá ẹ̀ tá à ń pè ní Ọlọ́fin Ògúnfúnminíre, òun náà ń pè ní arúgbó Olúfà tí ń tòṣùmàrè. Ṣùgbọ́n tó bá bá wọn sọ wọn ò ní gbọ́. Mo bá sọ̀rọ̀ lẹ́yìn ilẹ̀kùn. He was addressing me. Yes, my sister. Mo ní mi ò kìí ṣe sister, ìyáláyá ẹ̀ ni mo jẹ́. He's just 30 something. Àkọ́bí mi kìí ṣẹgbẹ́, ìkejì kìí ṣẹgbẹ́. Ìyá ọba ni mo jẹ́, mo sọ fún bẹ́ẹ̀. Kò wá sí bó wá ṣe fẹ́ sọ pé ó fẹ́ máa ṣàlàyé nǹkan fún wọn, wọn ò ní gbọ́ àfi tó bá tẹ́. Bẹ́ẹ̀ ni bàbá mi á dá fún yín, Oyin Ayọ̀. Kò yẹ kó jẹ́ wípé àwọn ìjọba ló máa pàṣẹ fún àwọn àfiyèsí. Ó gbé orí ejò dání, ta ló fẹ́ fi ṣán jẹ? Tó bá dẹ̀ sọ fún wọn pé ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí ẹ má gbé, kò ní tẹ́ wọn lọ́rùn. Wọ́n á máa rò pé bóyá o mọ nǹkan tó ń sọ. Look at him, a very young boy, just in his 30s. Ọmọ mi ò kìí ṣẹgbẹ́. Àti kìíní àti kejì, díẹ̀ ló fi ju last born mi lọ. Gbogbo wọn ni mo dẹ̀ ń bá sọ̀rọ̀ lẹ́yìn ilẹ̀kùn. Ṣùgbọ́n ọ̀rọ̀ Mọ́tádé ṣe òkè wọ̀ wọ́n létí, àfi tí n bá tú wọn síta. Ẹni tó fa gbogbo làásìgbò tí ò fẹ́ kílùú Àwórì kó tò, òun nìyí. Ọba Kàbírù Adéyẹmí Láńlẹ́gẹ́ ti ìlú Ọ̀tà. Òun ló ń da àárín gbogbo ọmọ Àwórì rú. Nítorí kíni? Nítorí pé ó ń rí jẹ ní ọ̀dọ̀ àwọn olóṣèlú. Átíkù tí mo wá kà yìí ló mú mi tí mo fi sọ pé màá ṣe ètò yìí. Nǹkan tí mo rí kà, ẹ jẹ́ kí n kà á fún gbogbo wa ká gbọ́. Aworis, a people on the threshold of extinction. Wọ́n ti fẹ́ parẹ́ pátápátá. Gbogbo ilẹ̀ tó jẹ́ pé ilẹ̀ Àwórì, gbogbo ẹ̀ ni wọ́n ti gbà. Even gan títí kan president tó wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, PBAT, ní ibi tí a fi orí mi sọlẹ̀ sí, tó ní government gbalẹ̀, ó fi kọ́ personal estate lọ rẹpẹtẹ, tó jẹ́ pé àtúnṣe ń bẹ̀bẹ̀ ni.
ká tó lè rí ibi tá máa fi kọ́ skúlù tá máa ṣe renovation school sí fún àwọn ọmọ onílùú ẹ rí pé ó dà bẹ́ẹ̀. Ashil Hills of Yoruba land. The scenes in this video, the person didn't send the video with it. But nǹkan tí mo kà yìí lásán, ó jẹ́ kí ọkàn mi kó pòrúurú. The scenes in this video are nothing but lawlessness and injustice on the Awori and Yoruba people in general. The federal government of Nigeria seized the ancestral land of the Aworis of Irede, Kuje Ibeshi, Teddy, and some others, right from the place called Maitu to the place called Iyanoiba in the Lagos-Badagry Expressway. Lagos State managed to take back the lands of Amuwodofin, and Jakonde used it to build housing estates and GRA in 1979. That was the time of Jakonde thing. Emigo Farami Mura nínú the apartment or come by a 3-bedroom flat. I bought a 3-bedroom flat. Though artificial toloko, artificial Atif paroruko esitoko. I bet report me there. I'm a nice girl. Now, Igbos are buying all those properties today with irresistible drug money. Yes. Unclean money, ritual money. The government stole everything that belongs to we the Aworis and building it and selling it, saying that governments needs it for something and something. They want to use it to build something for population, but now they're selling everything to the Igbos. The main reason why the Igbos are saying Lagos is a no man's land. Ṣùgbọ́n omi Àwórì ò létí pọ̀n. Kíde kó mi wà ò létí pọ̀n. Ní pé ọ̀rọ̀ wa kò jọ. Festac town was built. The Igbo have bought everything in the same way. Next to Festac town is the land dedicated to trade fair complex. Gbogbo area yẹn pátápátá Àwórì ló ní. Seriki Monafiki gave it to the Igbos, probably FOC, in 2001. After trade fair in the largest military base in Lagos State, or possibly SW Southwest, the Fulanis are now in charge. Oh my days. Volkswagen assembly was built next to the Ojo cantonment. The Igbos ensured that it collapsed irretrievably when they started their the spare parts of importation in the 80s. Yes. The remaining land now, VW Volkswagen to Iyanoiba, was illegally acquired by Ojo local government to build shopping complex through a developer called Sirac. Igbos have bought everything in the same manner. Shama bá wọn wí ni. A lè bá wọn wí púpọ̀ náà. I hope you are following the pattern of attacks. Well, I do. The Awori people of era
and the Janikin also lost substantial parts of their ancestral lands, again to the federal government. The government built FGC and postgraduate medical colleges all around there. Very few Awori children are people, and people are able to gain admission and jobs in those schools. Igbos occupied everywhere through posting from the Federal Ministry of Education. The same Awori people lost their ancestral lands in the Ewu community. When the government needed to build airports and plan the Ajao estates, those guys were totally displaced from their ancestral lands, and today very few people know about them. Igbo boys have used drug money to buy the whole of the area. The government again went to the Awori land of Iru, Ikate, Onikoyi, Ilubirin, etc., and got themselves Victoria Island, Lekki, Ikoyi, and Banana Island, displacing the indigenous people, all for overriding national interests. They enter the Awori land of Eko, disposes the poor people, and turn the place into central business districts, where the majority of the indigenous Aworis have been turned to rent-seeking area boys on their lands. One was knifed recently. The Ijora, Oluwa, Imore, and other Awori families lost substantially when their lands became Nigerian ports, CBDs, and industrial estates. Even the poor Awori living peacefully in the island of Igbologun and the place now called Takwa Bay. Takwa Bay were invaded and they lost their peace. When the government had to build Niger Dock and NNPC tank farmers reservoirs, respectively, in their communities, those guys are now mere paupers in the middle of stupendous wealth. It is so all over Lagos. The Aworis were disposed of their lands, their ancestral lands, and sources of income. Those guys were originally fishermen, farmers, weavers, and hunters who lived quiet and peaceful lives before Nigeria happened to them. Yeah, Nigeria happened to us. Like the case of the Niger Delta people, the activities of Nigeria disrupted their daily routine and practically put their survival on hold. The government took all this purportedly for the overall interests of Nigeria. Ẹyin tẹ́ wà níjọba tẹ́ ń jalè. Lórúkọ Jésù Kristi ajá ló máa jòkú yín. Láṣẹ àwọn alálẹ̀ tẹ́ ń fi orúkọ ìjọba, ẹ forúkọ government, ẹ fi ń gba gbogbo nǹkan. Ajá ló máa lá ẹ̀jẹ̀ yín tọmọtọmọ. Láṣẹ Ìdùmarè. Àdàbí tó bá jẹ́ pé ohun tó tọ́ lẹ̀ ń ṣe. Ẹ fọlọ́pàá ẹ fẹ́ halẹ̀. Ẹ mú àwọn èèyàn ẹ tí wọ́n mọ́lé. Gbogbo ohun tí wọ́n ní ẹ gbà lọ́wọ́ wọn. Ẹni ẹ fi ń tún Nàìjíríà ṣe. Nàìjíríà tẹ̀ tó ṣe tó jẹ́ pápó gbogbo owó tẹ́ bá rí ń bẹ àpò yín ló ń wà. Lórúkọ Jésù Kristi. Ẹ̀jẹ̀ Jésù dìde ogun sí gbogbo yín. Aworis and the other landowners of Lagos are the ones who will suffer for the overall interest
of Nigerians on ancestral lands. They have now lost their lands. They lost their livelihood. They lost their livelihoods. They lost their cultural harmony. They are losing their ancestry. They are about to lose their history. We are about to lose it all. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnu ẹ̀yin ọba kọ́ba yìí, tó bá jẹ́ pé ẹnu yín kò ní, tí ẹ máa ṣe ojúsàájú lẹ́yìn, tẹ́ ẹ kì í gbẹ̀yìn bẹbọ jẹ́, kò ní rí báyìí. Ṣùgbọ́n alálẹ̀ máa dà fún gbogbo yín. Àṣẹ Ọlọ́fin Ògún fún mi nírè. Àṣẹ òrìṣà lẹ́nu mi. Àṣẹ Olódù ọmọ àrè lẹ́nu mi. Àwọn ọmọ yín wọn ò ní rí nǹkan dé bá. Níbi tẹ́ ẹ rò pé ti káwọn ọmọ yín sílùú òyìnbó, wọ́n máa ṣẹrú gbẹ̀yìn bẹ́ẹ̀ ni, láṣẹ Ìdùmarè. Even their bloodlines is threatened as they have suddenly become targets of Igbo women who are now marrying their men in large numbers just to get to the remainder of their lands and political leverages. I said to my people, stop marrying these people, but they will not listen. When the Bini ladies, when they started bringing in Chinese people into Nigeria years ago, I mentioned it. I said this is a suicidal mission. All of them, they came. They started abusing me. That I don't want their children to progress. They started cursing. Now, China is taking over most of the Bini area. Now, Garita and Jenny Nigeria. China ni wọ́n ti ń ṣe wá. Pákí ọ̀dọ̀ wa ni wọ́n ti ń gbìn. Wọ́n á gbìn pákí, wọ́n kó lọ sí China, wọ́n wá lọ ṣe, wọ́n wá tún lébẹ̀lẹ̀, wọ́n gbé wá sí Nigeria. Epo, ẹyin, gbogbo ẹ̀ ni wọ́n ṣe ní Nigeria. Wọ́n send ẹ̀ lọ sílùú wọn, wọ́n tún send ẹ̀ padà wá. Ẹ má o bàbá mi kì ti gbé o. Ó tàn bí òtún aláṣejù. Àwa ti gbá àárín wọn àmọ́ bó ṣe we know how these people reason. When they tó bá ti rí Lebanese, Chinese, Pakistanis, ṣẹ́rí níbi tẹ́mi wà yìí. Ẹ lè rí Nigerian stores mẹ́rin. Lebanese, Pakistanis, Indians. Tí Nigeria bá ṣí store. Nigeria kan ti ṣí store. Tí mo ti lọ síbẹ̀. Mo ní wọ́n máa wá ju nǹkan síbí báyìí o. Mo ní kó máa ṣọ́ tó bá ti rí ẹni tí kì bá ti ṣe dúdú tiwa. Mo ní kó máa ṣọ́ o. Mo ní tó mo no máa wá síbí báyìí, ó máa wá ṣe bẹ́ẹ̀ ni pé ó fẹ́ nájà, ó máa béèrè iye tó ń pa, ó máa ṣe kíní kan, ó máa ṣe kíní kan. Ṣùgbọ́n ó fẹ́ wá ju nǹkan sílẹ̀ ni. Tó bá dẹ̀ ti ju tálí yẹn sílẹ̀, ó tà mọ́. Wàá make sure pé òun ra store yẹn. Nígbà tí mò ń sọ, ó ní what are you talking about? Blood of Jesus, money you will see. On ra store, on ra shop yẹn mọ́ lọ́wọ́. Mi ò máa fẹ́ jíṣẹ́ fún wọn nílùú tí mo wà yìí. Tolúwa bá fi nǹkan sí mi lọ́kàn, mi ò kì í fẹ́ jẹ. Torí wọ́n ti sọ mí dàjẹ́. Ẹlòmíì nèmi ni mo wá fẹ́ lọ bà business wọn jẹ́. Mo dẹ̀ fún wọn ní warning ni. Mo fún wọn ní warning sílẹ̀.
ṣùgbọ́n wọ́n sọ mí di ẹni tó ń ba business tó ń fẹ́ mi bí ẹni pé mi pẹ̀lú àwọn yẹn lájọ máa pín owó tó bá wá rà ní ṣọ́ọ̀bù wọn. Kò sí Nigerian store a lè ka Nigerian store mẹ́fà ní gbogbo odidi street kan délé a lè ka kò tiẹ̀ sí Nigerian store ẹyọ kan ṣo. Nǹkan tí wọ́n wá ṣe ní Nàìjíríà náà nìyẹn. Ṣùgbọ́n gbogbo ìtàwọn gọ́ọ̀mẹ̀ntì ń ṣe yìí ẹ̀yin ọmọ Àwórì ẹ̀yin tẹ́ pera yín lọ́ba pàápàá jùlọ Ọba Kàbírù Adéyẹmí Lanlẹ́gẹ́ tìlú Ọ̀tà. Gbogbo nǹkan Àwórì ló ń bàjẹ́ kiri ló ń kó fún wọn tó dẹ̀ ń gbowó. Àwọn tí wọn kì í ṣe Àwórì ó ń fún wọn lóyè sínú ìlú. Àwọn ọmọ onílùú wá dọmọ onímọ́tò. Ẹ dẹ̀ wá rò pé irú ẹni yẹn àwọn ọmọ tí a ṣoríire kò possible. Our dialect Àwórì wa ó ti tán kò sẹ́ni tó ń sọ Àwórì it's almost finished now. Òyìnbó là ń sọ kura àti general Yorùbá. It's a pity. Their language is now almost extinct. There are only very few places in Lagos where you will find the Aworis in their natural elements. Those are the Riverine area, mostly in Ojo, Amuwo, Odofin, and Badagry. You know what? The Igbos even now go to those islands in speedboats and wooden canoes and all the reverence villages, as I am informed, in Egon, Ìṣàgìrá, Ìdólúwò, Orígele, Ẹ̀ṣọ̀fin, Ìgbòdo, Ọjọ́ta, and so on. Large expanse of land leading to places like Irewa, Iyagbe, and Okogbado by the Atlantic Ocean are now being taken over by the Igbos, who are buying them with irresponsible crime money. India ke ó tó bẹ́ẹ̀ ṣọ́n ti jẹ́ kó fẹ́ ọmọ wọn. Nǹkan tí kò yí àwọn èèyàn wa nìyẹn. Gbogbo àwọn ọmọ tẹ́ rò pé wọ́n ń lọ sí wọ́n ní wọ́n ń lọ sí India. Wọ́n ní ṣètè ní nǹkan tó ń bí mi nínú jù ni pé wọ́n ní téèyàn kan bá sick wọ́n á gbé lọ sí India wọ́n á lọ ṣe operation fún. Ṣé wọ́n sọ fún yín pé wọ́n ń gé wọn wọ́n ń ṣe operation bẹ́ẹ̀ ni? Magic náà fi ń yọ nǹkan tó ń ṣe wọ́n. Àbẹ́ mọ̀ pé India wọ́n allow wọn nínú gbogbo sport all over the world because gift tí wọ́n nìyẹn kọ́ máa fi magic ṣe nǹkan. Gbogbo tablet tẹ́ rò pé ń lò yẹn àwọn ìlú àwọn India nǹkankan Afghanistan àwọn nǹkan bí tán ti ń ṣe àwọn tablet yẹn nìyẹn ṣe mọ̀ pàwọ̀ àrí documentary ń bí báyìí. Àwọn tablet tẹ́ ń pọ́nlé tẹ́ sọ pé ẹ lè mú agbó. These guys are now putting ocean view and waterways of Yoruba land to risk. They are selling and nobody is saying anything. Wọ́n rà wọ́n tún tuta láàrin ara wọn wọ́n ṣe gbogbo ẹ̀. Ẹ̀yin ọmọ Àwórì, ẹ̀yin tẹ́ pera yín lọ́ba Àwórì, alálẹ̀ Àwórì máa fẹ̀jẹ̀ yín, ó máa fi rúbọ ní tọmọtọmọ.
It is just because I know those places very well. Trust me, you can live for generations in Lagos and never go to those places. Yes. Yes. But àwọn ọmọ Yíbò wọ́n ti dé gbogbo bẹ̀. Ẹ̀yin tẹ́ wà nínú government, ẹ sọ pé government ló acquire ilẹ̀ yẹn. Ẹ dẹ̀ ń tà, ẹ dẹ̀ ń pín owó yẹn láàrin ara yín. It is well. Ẹ máa wo bígbẹ̀yìn yín ṣe máa rí. The Aworis don't understand what they are doing anymore. Yes, we don't. Àwọn bàbá wa, we don't know. We don't. Kọ́ máa jàjà orí burúkú yìí náà ni. Tí mi ò bá ti lè gbà kí wọ́n náà ká kúkú gbé dànù fàráàta. Ìjà orí burúkú tí ò make sense. Nigeria has happened to Awori and destroy an easygoing and peace-loving people. Yes, the government. We are so accommodating. Nínú ilé mi yìí, ó ní èèyàn tí mo ti fi pamọ́, tí wọ́n dẹ̀ ń wá ní wọn nígboro, tí mo dẹ̀ tún bá wọn wá wọn nígboro. Ṣé pé bóyá wọ́n jalè àbí nǹkan kan o. Ṣé pé bóyá wọ́n jalè àbí wọ́n pààyàn àbí kinní kankan o, ìjà abẹ́ sílẹ̀ kinní kan. Mo dẹ̀ fi wọ́n dẹ̀ wá nínú ilé mi, adẹ̀ ń jẹ, adẹ̀ ń mu, adẹ̀ ń sùn, adẹ̀ ń jí. Mo dẹ̀ tún bá wọn wá wọn níta, mo tún bá wọn fi wọ́n wẹ́lọ̀ ń ta. That is Oluwatoyin for you. For you idiot who doesn't know me. In another 50 years to come, yes, there may not be anything heard of Awori again in most parts of Lagos and Ogun State because the Aworis of Ogun in the Ado-Odo, àwọn méjì tí wọ́n jọ wọ white yẹn, tẹ́ rí níbẹ̀ yẹn. Axes are also selling massively. Wọ́n contact gbogbo ẹ̀ dànù ni. Wọ́n contact gbogbo ẹ̀ dànù ni. Èyí tó wà láàrin méjì. Tó wà láàrin méjì yẹn. Kabiru Adéyẹmí Lálẹ́gẹ́. Òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé kó máa lo ọ̀pá ńlá. Kó máa lọ fi pàdé NIRÌШÀ. Á tún pa kájà. Ọba òkè pa kájà, ọba ń wá gbádà ni. Tó bá máa pa kájà, ó ní ìdí kan pàtàkì. NIRÌШÀ nìkan ló ń pa kájà jáde. Gbogbo wọn náà ti bẹ̀rẹ̀ sí ní pa kájà ṣe. Nǹkan tó ń kó sí àwọn youth yẹn lórí làwọn yẹn náà ń ṣe. Is that not crazy and frightening? Oh, very, very frightening, and it's very, very stupid. The Aworis are going to the extinction and they are going to put the whole of Yoruba land into jeopardy from Lagos. Yes, because gbogbo nǹkan Yorùbá ọwọ́ Àwórì ló wà. Ṣùgbọ́n àwọn olórí burúkú wọ̀nyí ńkọ́. Àwọn ìkà. Èyí tẹ́ fi wọ́n jọba. Ṣé ráyé yín. Ṣé ráyé yín. Ẹni tó yẹ kó wà nípò, ẹ fi sípò. Ẹ gbowó, owó tẹ́ gbà. Tówó bá tán wèrè ló kù. Wọ́n ti ṣó yín sìn. Gbogbo nǹkan mèremère ni wọ́n gbogbo lẹ̀ ni wọ́n tà dànù. Now look at what has now happened to the place called Trade Fair Complex. Land was taken from the Aworis of Teddy and possibly also Irede for overall interest of Nigeria, but Serikin Monofiki handed it over to his kingsmen on a platter of gold. See what they are doing with it. I can bet everything I have on earth that the Lagos International Trade Fair is a military garrison under the control of IPOB, of course,
Zionists. The things I heard of that market of people disappearing, getting killed and dumped in the swamp around the place, we hear these things. That place must hold enough arms and ammunition to equip a brigade of a regular army. And there are thousands of men who occupy that place as an Igbo colony. Men pretending to be traders and apprentices. Tó bá rent yàrá kan fún ọmọ Igbo. Tó bá ti mú Ngozi dé, Ngozi ni cousin ẹ̀. Tí Ngozi bá ti dé, Ngozi á mú nephew ẹ̀ wá. Gbogbo wọn pátápátá. Nígbà tẹ́ bá máa gbọ́ lẹ máa gbọ́ pé Ngozi bímọ. Ó bímọ fún uncle ẹ̀. Wọ́n lè tó 50 nínú ilé. Kò sí etí Igbo lè kó sílẹ̀ láti fi rent ilé. Tọ́rọ́ mọ̀ pé nígbà táwọn bá ṣe tán wọ́n máa ra ilé yẹn mọ́ ẹ lórí ni. And my Yoruba people, my Awori people still continue. All these stupid obas. All this wicked. Now, this Oba Kabiru, he's training these young breed ones whom I've been talking to. But to them, I'm challenging their authority. Ṣùgbọ́n gbẹ̀yìn ló máa dolóko àdáwọn. Why is he doing all this? Because he wants to be the one in charge of everything owned by the Awori. And it's not possible. How could the federal government of Nigeria have handed over land seized from Aworis into the hands of the Igbos? I want to know that. What is his name? Kí lorúkọ ẹ̀ tí ń jẹ́? The governor of Lagos State. Sanwo-Olu, Sadankata ẹ̀. Gbogbo yín pátápátá lè máa ṣẹ̀sìn gbajúmọ̀ gbé. Ojoojúmọ́ lè ń seize ilẹ̀. Any government need it for the development of the country. But you are selling everything to the Igbos. Emma Warren. Where is the justice in that? You want to erase I cannot say that they want to erase. We ourselves. We are allowing it. All the youths, this man has, give them brain wash. He has brainwashed them. And the saddest thing that has happened to Awori land is that our youth's population has been significantly destroyed. Facts. They rarely go to school these days, and they are now totally sucked into drug addiction and cultism, killing themselves anyhow, thanks to these foolish kings. There is hardly a week that I put a call through to Ojo that I won't hear news that at least one of their youths have either been killed or sent to prison on matters related to cultism.
It's very sad. It's very, very sad. Even if you hand over all the lands of the trade fair complex back to the Aworis today, they won't be able to do anything with it other than to sell it again. Selling and selling and selling and selling and selling. All the wise elders of Awori land of Ojo, the likes of Alhaji Badmus, Chief Richard Edge, Alhaji Amore, etc., have all gone. All the elders are gone. The wise ones are gone. The wise ones are gone. What Olota is doing to the Ota youths, and they think he's doing them a favor. He's destroying their lives, but just giving them award on sports, creating stupid sports for them. He cannot send any one of them to school. He cannot pay for a student's university out. I know this program is going to cause a lot of havoc in the forum once I finish it, but I don't give a fuck. Awori land is now in the hands of their children. Yes. Who the Igbos are filling with drugs every day. The current APC chairman, a former LGA chairman, and a former member, HOR, Pastor Colinius Ojelabi, is from Esofin, one of the Reverend communities in Ojo local government. Ask him what he is doing. He's doing nothing but selling the lands to the Igbos. Get the money and buy them drugs. Jesus wept. I can't do this fight alone. I can't fight this fight alone. The majority of the Awori youths will continue to sell just so to meet the demands for drugs, which they will buy from the same Igbo people. Tragedy stares at us in the face in Yoruba land. Why does it seem I am the only one talking about it? You are not the only one. I'm doing the same thing. But all these obas, they are attacking me. And they are attacking you too. You are not going paranoid, my darling. Maybe somebody will buy me 3 to cool down my temperature. Osumio, Nkoti Shewani Kotu Ojire. Adedamola Adetayo. He wrote this on the 11th of September 2025. One person replied the person that I feel very sad when I read posts on historical facts like this about the Awori lands. But who made us like this? Who made you like this? Or made us look like we are among the others in that? Is that the reason for the government to be granting us? Ọba ni wọ́n ná fún gbogbo wọn lójoojúmọ́. Ọba ni àwọn olòṣì. Ọba ni ọba tó ń lọ gba certificate the secretariat. Ọba ò ṣèpè bímọ. Ọba ò ṣèpè bímọ. Secretariat ni Aláùsá. Aláùsá secretariat ló ti ń fún wọn ní certificate. Ibẹ̀ náà ti ń fún wọn ọlọ́pàá.
Rather than us, the Awori, designating Baale and Obas to the government of our lands, the traditional Awori Obas must, propose to the government of Ogun ke níbi tí Kabiru wà, Kabiru ọba Lanlẹ́gẹ́, níbi tó wà, tó ti sọ̀rọ̀ ẹ̀dọ̀ Ọlọ́run síbẹ̀, òun àti kí lorúkọ gọ́vnà yìí, kí lorúkọ yẹn ti ń jẹ́, ẹ wo bí ìlú ṣe rí, ó lò 8 years, gbogbo títì bàjẹ́, bàbá wọn náà ṣe tiẹ̀ náà, kò sí nǹkan kan tó mú já. Dàpọ̀ Abíọ́dún àti one of my cousins, kí lorúkọ tìyẹn tiẹ̀ ti ń jẹ́ náà, kíní kan Sàlàkọ́, òun ni second assistant àbí second in command Dàpọ̀ Abíọ́dún. Ìyẹn náà fi ṣe fìdí hẹ síbẹ̀, tó fi ń ṣe gbogbo nǹkan tó wù wọ́n lórí ilẹ̀ Àwórì. Ṣé rí pé ó mà ṣe ọ́. Obas must propose to the governments of Ogun and Lagos states the tenures that can be given to Àtọ̀húnrìnwá, àwọn Àtọ̀húnrìnwá wọn náà pọ̀ rẹpẹtẹ, on the Àwórì land, which should not be more than 30 years. Only the government can take the lands for more tenure and only for public use and not for private use. Oof. The Àwórì Obas must come out united. Ẹni tí ò jẹ́ káwórí kọ́ba Àwórì kan unite nìyí. Kàbírù yìí náà ni. Kàbírù Adéyẹmí Lanlẹ́gẹ́. Ọlọ́tà àti ìlú Ọ̀tà, gbogbo ẹnu ni mo fi sọ. Òun ló ń ba Àwórì jẹ́. Òun ló ń ba gbogbo nǹkan tí Àwórì ní jẹ́ ní ìlú Ọ̀tà àti nílùú Èkó. Bẹ́ẹ̀ni, because he wants to become the paramount ruler. You cannot have it because bàbá ò lè sọ pé láíláí kó sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn. Nǹkan tó ṣe ń groom gbogbo àwọn these senseless youths tó ṣe ń groom wọn nìyẹn. Ó tún wá máa groom wọn, ó tún ní pé kí ni kí gbogbo wọn kàn máa lọ gbé ọ̀pá, kàn máa lọ fi pàdé Ọ̀nìrìṣà lọ́nà. The Àwórì Obas must come out united to cause the Lagos and Ogun state government to reverse or revert the Land Use Act for the interest of the Àwórì owners of the land if they believe in the language of the act that they hold the land in the trust for the people of the land. Àwórì traditional rulers, over to them all. Over to them all, over to us all. Then, mo dá wọn lóhùn nínú lembe o. Trust mi bàjẹ́. This is what I wrote. Ẹ jẹ́ kọ́kọ́ fi orin bàbá mi yìí sí. Olórí ayé, òun lọ NIRÌШÀ. Bẹ́ẹ̀ ni o. Àkàndé o ọmọ Ògúnwùsì ọba Ọ̀jájá àbíkí ọ̀tẹ̀ jọ́lẹ̀ ọ̀lẹ́wà lówó lẹ́sí kánò. Bàbá gbogbo wa nìyẹn. Ládéjọba lẹ́kúnlẹ́kẹ̀ èrò àrọ́ ọmọ Ọ̀jẹ̀mùsà àrọ́ ní sunkún gbogbo lẹ́kọ̀ọ́ àrọ́ ní sunkún gbogbo níyọ̀. Ládéjọbí ọmọ abẹ́lẹ́lẹ́lẹ́kùn àwòrán ń dún nọ́mú nígbàlẹ̀. Nọ́mú nígbàlẹ̀ ébà. Ìsọ́gbà mi ọmọ oníṣọ́ ló lọ́dún. Ìran bàbá yìí ló ní kó wéré gègé, ọmọ ọlọ́dẹ lókùtà, ọmọ abókè sọ̀rọ̀ níṣán, ọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́, ọmọ adájẹ́ owó rẹ̀ mọ́, ìpè ọ̀ọ́dí ẹ̀kú gẹ̀gẹ̀, wọ́n fi jọ ọba ní ilé ọ̀dí. Olórí ayé ni wọ́n jẹ, olórí ayé làkọ́dé o, Haúsá ìjọba láwùsá, Ìgbò ìjọba Ìgbò, Yorùbá ìjọba Yorùbá, òyìnbó ìjọba òyìnbó. Bàbá láwùjọ bàdé àborí balẹ̀ kó lórí ayé. Bàbá Ìgbò bàdé o àborí balẹ̀ kó lórí ayé.
bọ́ba Yorùbá bá dé wọ́n forí balẹ̀ kó lórí ayé bọ́ba òyìnbó bá dé wọ́n forí balẹ̀ kó lórí ayé ẹ wá forí bá ẹ wá forí bá ẹ ó forí balẹ̀ fọ́ nínú olórí ayé ẹ ó forí balẹ̀ fọ́ nínú olórí ayé ẹ ó forí balẹ̀ fọ́ nínú olórí ayé ẹ ó forí balẹ̀ fọ́ nínú olórí ayé. Èsì tí mo fún wọn rèé, mo ní nǹkan kan tó juicy láti ṣe fi hàn gbogbo wa. Ẹ jẹ́ kí n wò ó, ẹ jẹ́ kí n wò, ẹ jẹ́ kí n súré wò ẹ jẹ́ kí n wò because mo ń bọ̀ o. Ẹ wo àbúrò mi nìyẹn o, àbúrò mi Ọlátọ̀ṣọ́ Matthew, òun nìyẹn onífẹ̀ẹ́ o. Ṣé ẹ rí òun? Ẹ jẹ́ kí n play ẹ̀ tán fún yín kẹ́ ẹ gbọ́. Tí n bá rò lórí burúkú kan nínú yín tó tún jáde tó tún bú mi, máa wọ́n fún ni lódindi. Tọ́ṣọ́ nìyẹn o, Tọ́ṣọ́ nìyẹn nílé Ifẹ̀ lẹ́ni, òun ni wọ́n ń wúre fún yẹn o. Ọlátọ̀ṣọ́ Matthew, òun ni wọ́n ń wúre fún yẹn. Gbogbo yín lẹ rí fọ́tò ẹ̀ o, lẹ rí o. Ẹ̀yin olórí burúkú olòṣìkọ ẹ̀ wá máa bú èmi. Mo sọ fún yín, mo ní mi mọ ibi tí Tọ́ṣọ́ ń lọ. Ẹ máa gbọ́. Ṣé ń gbọ́? Fídíò ẹ̀ ni mo fi hàn yín yẹn. Fídíò ẹ̀ òun ni mo fi hàn yín tẹ́ ẹ gbọ́ yẹn. Òun nìyẹn o, Tọ́ṣọ́ nìyẹn o. Ó yá, ẹ bá ń ṣàlàyé ẹ̀. Kí ni Tọ́jọ́ ṣe? Báwo kí ló lọ ṣe níbi tó ti ń ṣàṣẹ? Tó ti ń pe àyájọ́ fún lórí ẹni tó kú yìí ni ó fẹ́ bò mọ́lẹ̀ ni o. Ó fẹ́ bò mọ́lẹ̀ ni o. Ẹ̀yin tọpọlọ yín ti lọ. Ẹ máa sọ ẹ rò pé Tọ́ṣọ́ dé èèyàn kan, ẹ sọ Tọ́ṣọ́ dé èèyàn gidi. Mo sọ fún yín, mo ní Tọ́ṣọ́, mo ló ṣògùn jùgbó lọ. Ó ń tojú bọlé kiri ni. Gbogbo bó ṣe máa bá ré bàbá ẹ̀ lẹ́pa, bó ṣe máa parí ilé ayé bàbá ẹ̀. Gbogbo ẹ̀ ló ń wá kiri. Tọ́ṣọ́, ó lè mú jẹ gbé. Na wíwí now. Èmi ọmọ Ọlọ́fin Àjáyè. Mo ti ń sọ, mo ní níjọ́ tí bá máa mú ẹ gògògóńgò ni mo ti máa mú ẹ. Mi ní mú ẹ lọ́rùn ọwọ́. Torí tí bá mú ẹ lọ́rùn ọwọ́, o lè jù báyìí kó jábọ́. Ìwọ nìyẹn. Àbí wọ̀kọ́. Ìwọ nìyẹn àbí wọ̀kọ́. O lè sá fún mi, o lè sá, kò síbi tó lè sá sí. Èmi ẹ fún Ṣayọ̀ ni mo sọ bẹ́ẹ̀. Àfi tí mi bá fẹ́ mú ẹ lókun. Torí wíwò tí mo ti ń wú ẹ láti jọ yìí.
Mo kàn ra fún yín ní bíntín wò ni. Tọ́ṣọ̀ nìyẹn níbi tán ti ń fún ní àyájọ́. Kẹ́nìkan kan má try mi. Kẹ́nìkan kan nínú yín kẹ́ má try mi. Ẹ̀fún alágogo dẹ, èdè alágogo òjé. Ṣórúkọ Jésù nìyẹn. Ṣórúkọ Jésù ni Tọ́ṣọ̀ lọ dúró síbi tó ti ń ṣe àṣẹ yẹn. Ẹ̀yin wèrè. Tí n bá ń wúre ń bí, ẹ máa sọ pé orí ìyá yín bàjẹ́. Ẹlẹ́mi oníṣàngó. Bẹ́ẹ̀ ni ìran Ṣàngó ni mo ti wá. Ọlọ́bàtálá ni mí, funfun nẹ́nẹ́ ni mí. Ẹni ọlọ́ya ni mí, ẹ purọ́. Ọmọ pásítọ̀ nìyẹn o. Ọmọ EMF nìyẹn o. Ẹni tó ń dúró síbi tó ti ń tàmì òróró lé yín lórí nìyẹn o. Ẹni tí gbogbo ẹ̀yin wèrè olòṣì tẹ̀lé lẹ́yìn káàkiri nìyẹn o. Níjọ́ tó ń lọ sí France, ẹnìkan páì nínú ṣọ́ọ̀ṣì ń bẹ̀, ẹnìkan páì kan nínú mẹ́mbà lọ. Ẹnìkan tún paná again. Tí n bá tún gbọ́ tẹ́nìkan bá anyway gbogbo èpè tí mo ti ẹ̀ṣẹ́ fún yín gbogbo yín lè pè mí tí mo ìpè tí mo ṣẹ́ fún yín ló ti mọ yín ná torí mo sọ pé àdàbí Tọ́ṣọ̀ kò síbi tó lè sáwọ̀ kó sáwọnú holẹ̀ tí n bá fẹ́ mú fídíò ẹ̀ jáde máa mú jáde gbà bẹ́ẹ̀ yálà ìyá ẹ̀ ni mo jẹ́. Àbóhùn kọ́ lẹ rí inú fídíò tó rìkọ́dù rẹ̀ òpònú sọ̀wé nù ẹ̀fún alágogo dẹ èdè alágogo òjè ó mú ẹ pamọ́lẹ̀ ni nonsense. Ẹ jẹ́ kí n ka nǹkan tí mo kọ fún yín jàre. So nǹkan tí mo fi dá wọn lóhùn nínú ilé mo ní things must be in order with respect in fear of Olódùmarè torí àwọn ọmọ Àwórì là wà ń bẹ̀. Ọ̀pá ìtẹ̀lẹ̀ àti ìrùkẹ̀rẹ̀ ni ọba aládé ń lò. Onírìṣà nìkan ló ń lo ọ̀pá irúnmọlẹ̀. Àrífín ńlá ni kí ọba aládé kó ṣe kíni tó wà ní abẹ́ onírìṣà kó máa pàtàkì ara ẹ̀ láti máa lọ gbé ọ̀pá irúnmọlẹ̀. Ẹ̀yin náà lọ ṣọ̀pá irúnmọlẹ̀ ẹ lọ gbé pàdé onírìṣà. Truth be told, here with an open heart, honesty and love for all Awori blood. Nothing positive can be said about us until Ọba Lanlege, Ọlọ́tà of Ọ̀tà, Dr. Kabir Adeyemi Lanlege put a stop to his double-faced acts in Awori Kingdom. If you study things very well, he is grooming the young innocent boy kings against Adimula Olofin Ogunfunminire's too, with wrong history. I just feel sorry
for all of them, because a child can never be superior to his grandfather. Ire o. Ọmọtádé ṣe ni mí, ìṣọ̀kan Àwórì ló jẹ mí lógún. Only an hypocrite will go against my saying here. But mind you, what you are supporting today will affect your future children. Tí wọ́n máa ṣe ẹrú fún àwọn tí bàbá yín, àwọn tí bàbá wọn tó jọba yìí. Tí wọ́n tán ṣe gọ̀ọ̀nù tẹ̀lé lẹ́yìn. Wọ́n ní kí wọ́n lọ kọ sílẹ̀. Mo ṣe ìbà o. Gbogbo ládéládé. Ìbà gbogbo ládéládé òtítọ́ nílẹ̀ Àwórì. And when I wrote this thing, it was on the 16th of September 2025 at 12:04 a.m. Mo ṣe máa ń sáyìn nǹkan mi ní ẹ̀kọ́ tí mo bá fẹ́ kó official, máa fi date sí, máa fi time sí. So, ẹ̀yin ọmọ ìṣíwìnrìn tẹ̀sẹ̀ ìjọba nílẹ̀ Àwórì. Ẹ má jẹ́ kí Kàbírù Lanlẹ́gẹ́ kó fi tiẹ̀ kó bá yín o, torí ọ̀nà tí yín sì jìn díẹ̀. Gbogbo yín ẹ lọ ń gbé ọ̀pá irúnmọlẹ̀ ẹ lọ ń gbé dání, ẹ lọ ń gbé pàdé onírìṣà. Kúkú ní bá yín sọ pé kẹ́ má gbé. Kò ní ní kẹ́ má gbé. Lórí ìwọ tí Adóodò òróní tó kọ fún ẹ lọ́jọ́ tí o lọ síbẹ̀. Ó ní ọmọ ò lè jọ bàbá, ká máa bínú ọmọ. Bóyá ló mọ̀. Kò lè yé ẹ. You see where he puts you. Ó yẹ kó ti yé ẹ. He put you far away to go and sit down there. Ó tún sọ fún ẹ pé àwọn ìmẹ̀sẹ̀, they are more important than you, my boy. Fún ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ dé, ìròyìn tí ẹ sanwó fún. Ọlátọ̀ṣọ́ Matthew. Ọmọ kí lorúkọ bàbá wa ti ń jẹ́ náà? Ọmọ Emmanuel. Ó lọ sí Ilé-Ifẹ̀ lénìí, ó lọ síbi tó ti ń ṣe tó ti ń ṣẹ̀sìn. Wọ́n lọ pabì fún bẹ̀, ó lọ kọsẹ̀ ń bẹ̀. Ó lọ kọsẹ̀ ń bẹ̀ ní Ilé-Ifẹ̀. Wọ́n pabì fún. Ó lọ borí ń bẹ̀ lénìí. Tọ́ṣọ̀ ń bá sọ fún ẹ pé o ò lè mú jẹgbé àfi nǹkan tí mi ò bá fẹ́. Mo níjọ́ tí bá máa mú ẹ gògògóńgò ni mo ti máa mú ẹ. Gbogbo àwọn ilẹ̀ French tó ń lọ náà kò sí tí mi ò mọ̀ ń bẹ̀. Kọ́ ṣàbẹ̀ pa bàbá ẹ̀ kó lè jẹ pásítọ̀. Kò yé ẹni pé ọba lọ́la kì í dépò ọba. Jíṣẹ́ fún wọn o, kó lọ́mọ Tádé ṣe. Ó ti gbé gbogbo nǹkan tí wọ́n ṣe fún ẹ, ó ti gbé jáde. Èmi dẹ̀kọ́ ni mo gbé jáde, fúnra rẹ̀ ló gbé nǹkan ẹ jáde. Ẹ̀fún alágogo dẹ, èdè alágogo òjé. Ẹgbọ́ wúre o.
tọ́ṣọ̀nà kì í fún yẹn o. Ẹ jẹ́ n wá fi fídíò hàn yín. Olóyè sọ pé òun kọ́ fídíò wà. Ẹ jẹ́ n gbé fídíò jáde. Ẹ ṣe kíra fún mi gbòsà 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 gbòsà. Ọmọ pásítọ̀ yín nìyẹn o. Ẹ̀yin olórí burúkú wèrè tẹ́ ń pè mí níyà Ọlọ́ṣun, èmi fúnra mi ẹ fún Ṣayọ̀ Ọmọ́tádé ṣe ẹyẹ bàgẹ̀ bàgẹ̀ bàgẹ̀. Èmi ẹyẹ tó sẹ́ẹ̀sì pa, èmi ẹyẹ tó jẹ́ pé ìyá alábíamọ ni mí, ẹyẹ tèmi mo fi ń pọnmọ ni, mo fi ń túnlé ayé èèyàn ṣe ni, bí wọ́n ṣe máa pa bàbá ẹ̀ ló ń lé kiri. Àní mo dìde tán fún ẹsẹ̀ Ọlátọ̀ṣọ́, mo dìde tán fún ẹ. Fúnra rẹ̀ ló máa fọwọ́ ara ẹ̀ fúnra ẹ̀ ní májèlé jẹ. Èmi ni tí ń jàre, èní ní ogúnjọ́. Èní ní ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2025. Kò dá ká máa ṣe bí. Ẹni tó bá ń ṣe bí máa ṣe ni. Ẹ wò ara ẹ wò. This is the ti Adóodò. Very young chap. Ṣẹ́rí, ó lọ gbé ọ̀parun mọ́lẹ̀. Òun náà gbé ọ̀parun mọ́lẹ̀. Òun náà tún pa kájà. Ó lọ fi pàdé. Ẹ wojú Ọ̀nìrìṣà ń bẹ̀ yẹn. Do you see him smiling? Do you see smile on his face? Bẹ́ẹ̀ ni o, beautiful ẹyẹ. Ẹyẹ tó tintiful. Ẹyẹ tó wà tó full ground, tó remain plenty. Bẹ́ẹ̀ ni, Sultana ló máa ń wọ̀ lọ tó bá ń lọ. Sultana ló máa ń wọ̀ lọ tó bá ń lọ. Sultana ló máa ń wọ̀ lọ tó bá ń lọ. Ó kàn yẹ pé tó wá kàn di ìgbà kan báyìí, akàn òun náà kàn ṣe kí ni, akàn pàkájà lé lórí ni. Ṣùgbọ́n kò ní ìdí ẹ̀ lénìí. Wo, máa pọn mi gbóná sí ẹ nídìí. Yes, my darling brother. I told you. I warned you. Kọ́wọ́ ara ẹ ló máa fi ṣe rẹ, ẹ̀gà kọ́lé ẹ̀gà fẹ́nu ẹ̀tú. Àbí wọ́kọ́ nìyẹn nínú fídíò? Ṣé wọ́kọ́ nìyẹn nínú fídíò? Èmi Prophetess Pella náà rí o. Èmi Ọlọ́ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀. Èmi Oníyemọjẹ, èmi Ọlọ́bàtálá. Ibo ló ti lọ kọsẹ̀? Tọ́ ti bọrí fún ẹ, tọ́ ti wúre fún ẹ. Ibo náà ti ń ṣèwúre yẹn fún ẹ. Ṣé nínú ṣọ́ọ̀ṣì náà ni? Ọ̀dẹ̀. Look at this one is just 30-something. Because we said we want them young. This is Ọba ti kí ló lè Ìdímù. Ọlọ́fin ti Ìdímù lélẹ̀. Very young chap. Eléyìí ló ń pè mí ní sister wọn. Wọ́n ní mi ò kì í ṣe sister ìyá láyà ẹni mo jẹ́. But now I'm your mother. Torí pé ó ti dọ́ba. Ní ọ̀dẹ̀ ni pé òun náà ti jọra ẹ̀ lójú. Tí wọ́n ti ní pé kóun náà lọ ṣọ̀pá. Ọ̀pá tẹ̀ ń gbé yẹn, ọ̀pá ọ̀ràn ni. Ẹ lọ jù sílẹ̀. Kẹ lọ mú ohun tí wọ́n bá ń lò. Ìrùkẹ̀rẹ̀ àtọ̀pá àtẹ̀lẹ̀.
ọ̀pá àtẹ̀lẹ̀ lásán ni kì í ṣọ̀parun mọ́lẹ̀ ló yẹ kẹ́ máa gbé dání. Ọmọ Yorùbá pọ́nbélé ni mí, Àwórì ní gidi ni mí, mi ò dẹ̀ fìbò. ṣùgbọ́n mi ò ní bá yín ṣe ibi tẹ́ ń ṣe lẹ́yìn ilẹ̀kùn. Tọ́ṣọ̀ ibi tó ń ṣe lẹ́yìn ilẹ̀kùn èmi ò ní bẹ́ẹ̀ ṣe. Ẹ̀jẹ̀ Jésù dúró fẹ́mi ṣáńgílétí, òun làṣírí ẹ̀ ṣe ń tú sí mi lọ́wọ́, ó dẹ̀ ṣì máa tú jù bẹ́ẹ̀ lọ. Bàbá kí lorúkọ ẹ̀ tí ń jẹ́? Ṣé bàbá kí ló ń ti jẹ́? Bàbá àdìyó àbí báwo lẹ ṣe ń jẹ́? Ẹ̀yin lè betray pastor kó jẹ́ pé Tọ́ṣọ̀ lẹ máa tẹ̀lé kiri ńsìn. Anyway, ẹjọ́ wa pẹ̀lú ẹ̀ náà ni pẹ̀lú ọ̀kan láwọn nígbà yẹn. Òun ló ṣe ń lọ kó gbogbo èèyàn, ló ṣe ń groom gbogbo àwọn èèyàn jọ. Tọ́ṣọ̀ ní kí bàbá yẹn kó sign document fún òun, kó jẹ́ kóun máa jẹ́ pastor lọ. Ẹ rí pọ́mọ burúkú ni bàbá tó fẹ́ pọn ẹ̀bí ẹ̀. Papa gan ṣe mistake, ìbàjẹ́ kan ti fọ ẹ̀ dànù nínú oyún. God bless gbogbo yín jàre. Àyájọ́ àwọn àgbà náà ni. Àyájọ́ àwọn àgbà ni, kíkiní kan lè ṣe kíní kan, kíkiní kan lè ṣe kíní kan. Irọ́ ló pa, Emmanuel ò ní kú, ò lè rí pa. Ìwọ máa kówó wá, mo jẹ́rìí àwọn bàbá mi wọ́n á máa gbà lọ́wọ́ ẹ̀. Ẹran mélòó ló kó lọ, ìgbín mélòó ló kó lọ, ibo inú ibo ló lọ ń bẹ̀ tó ti lọ kọsẹ̀ lénìí. Ẹsẹ̀ yá sí, ó yá sí Ifẹ̀ yẹn tó. Òun àti Máfòyà ẹsẹ̀ wọn yá sí Ifẹ̀. Máfòyà kẹ̀dẹ̀ nìyí, ó ti gbé nǹkan tó máa sìn lé lọ́wọ́, ọrùn ọwọ́ tìyẹn ti kán, ọrùn ọwọ́ ẹ̀ ti kán. Plásà tó wà ń bẹ̀ yẹn, ìyẹn náà ń pè ní àdá àjìná. Nǹkan tó wà lọ́rùn ọwọ́ yẹn, ọrùn ọwọ́ yẹn ò lè jiná láéláé tí bèlà máa fi fún. Máfòyàwó ni mò ń sọ fún wọn. Ṣé wọn pé ẹjọ́ máa ń lọ sí Ifẹ̀ ni. Ṣèbí wọn náà ti kúnlẹ̀ síwájú NIRÌШÀ rí. Gbogbo fọ́tò yín ló wà lọ́wọ́ mi. Tẹ́ bá dẹ̀ fẹ́ mo lè lọ bá yín kó jáde wá. Fọ́tò àti ìgbàna mi nọlẹ̀, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. Ṣùgbọ́n mo ṣe bí bóyá o máa change ni, but I see that you are nothing but an idiot. You don't want to change. I love you all, jare. It's the sweet me. Ọlọ́run ọba o, mo fẹ́ lọ jẹ nǹkan tó mo gbọ́dọ̀ jẹ nǹkan lórí ọ̀gìnì tí mo ṣe yìí, sweet me wẹ́wẹ́. Ọlátọ́ṣọ̀, ó fẹ́ yànké bàbá ẹ̀ tó fi ẹpọn ẹ̀bí ẹ. It's a pity. Ire o, oṣù àkẹsàn ni mí, ọmọ agbẹ̀bí òmùwẹ̀, ọmọ agbẹ̀bí ayé tán tó tún lọ gbẹ̀bí ọ̀run. Ẹ jẹ́ kí n play kíní bàbá fún yín jàre. Mo ti lo kíní jù, wọ́n lóun yẹn ti pọ̀ jù. Orí ayé òun lọ NIRÌШÀ, àkàndé ọmọ ogun sí ọba Ọ̀jájá, ní ọ̀tẹ̀ jálẹ̀ ọ̀lẹ́wà lówó kẹ́sì dáná, alárùn máa ló fẹ́ lá, ládéjọ́ máa lẹ́kún lẹ́kẹ̀, èrò àrọ́ ọmọ ọ̀jẹ̀mú sàárọ̀ ní sunkún, gbogbo lè fi ọ̀rọ̀ ní sunkún, gbogbo ní ọmọ ládéjọ́ bí ọmọ ọ̀fẹ́lá lẹ́rẹ̀kún, àtòrí ń dún námú nígbàlẹ̀, àtòrí ń dún námú níṣẹ́ ládéjọ́ ìsọ́gbà mi, ọmọ oníṣọ́ ló lọ́dún. Bàbá yín ló ní kó wéré gbèjè, ọmọ ọlọ́dẹ lókùtà, ọmọ abókè sọ̀rọ̀ nísán, ọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́, ọmọ adájẹ́ owó rẹ̀ mọ́, ìpè ọ̀ọ́dí ẹ̀rù jẹjẹ, wọ́n ti jẹ ọba ní ilé ọ̀dí, olórí ayé ni wọ́n jẹ, olórí ayé làkọ́dé o, Haúsá ìjọba láwùsá,
Ìgbò ń jọba Ìgbò, Yorùbá ń jọba Yorùbá, òyìnbó ń jọba òyìnbó. Bàbá Láwùsá bá dé àforí balẹ̀ kó lórí ayé. Bàbá Ìgbò bá dé àforí balẹ̀ kó lórí ayé. Bàbá Yorùbá bá dé àforí balẹ̀ kó lórí ayé. Bàbá òyìnbó bá dé àforí balẹ̀ kó lórí ayé. Ẹ wá forí bá, ẹ wá forí bá, ẹ ó forí balẹ̀ fọ́ ìlú olórí ayé. 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 Ẹ ṣé jàre màámi, ẹ bá mi jójó yẹn, mo láìkì ẹ yá. Kì í ṣe pé òun ni Ọlọ́run, ṣùgbọ́n òun ló lórí gbogbo ládéládé. Òun náà ṣe ń pè ní aláṣẹ igbákejì òrìṣà. Ta ni òrìṣà? Olódùmarè. Òun lórí gbogbo wa ló ṣàwọ̀. Àwọn ni mọ̀rẹ́mọ̀rẹ́ tí mọ̀rí ọmọ dákẹ́dákẹ́. Torí ẹ̀ tún gbọ́ Yorùbá ń sìn. Torí ẹ̀ lè sọ pé mo sọ pé ọ̀n kí onírìṣà ní Ọlọ́run. Òun ló lórí ayé. Òun ló lórí gbogbo ládéládé ní kóòtù òjìrè. Bẹ́ẹ̀ ni, and I recognize him. I recognize him. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn ó kàn ń wò wọ́n ni. Ẹ̀rí kò ní sọ pé kẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀. Ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ẹ ṣe bẹ́ẹ̀. Ọlátọ́ṣọ́ Matthew. Ó rò pé ó lè lọ́wọ́ ẹni tó kú kúrò lórí ẹ̀ kán máa lè gbàgbé. Àgbàgbé wa lè gbàgbé. Ọmọ jágbàjàgbà. God bless me jàre. Have a lovely Sunday. Lọ́la, yeah, join me tomorrow. Join me tomorrow. Tomorrow is another memory lane. Tomorrow we are going to talk about we are going to celebrate. Who should I choose? Who should I choose? Tokini togeji la lulu eba la Jésù òyìnbó ṣe kata furo lodi indila la mi lo eba. Okay. Havajale koko. God bless me. God bless you. Àwọn èèyàn ṣiṣẹ́ níṣẹ̀lẹ̀. Àwọn èèyàn ṣiṣẹ́ níṣẹ̀lẹ̀. Nígbà tá bá parí memory lane yìí, the following bóyájọ́ Wednesday, àwa picture ko mo sọ pé ká ẹ máa di àwọn point kankan tí mo sọ ká ẹ máa di wọ́n mú. Ṣé ra àwọn point tí mo ní kẹ́ mú yẹn, àwa jọ jókòó, àwa jọ ṣàlàyé ẹ̀ fúnra wa. Torí nǹkan kan ṣẹlẹ̀ nídìí nǹkan kan tí nǹkan kan fi rí nǹkan kan bá nǹkan kan. Bẹ́ẹ̀ ni. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Iye gbogbo yín ò ní parẹ́. Èmi sì gbogbo yín á túbọ̀ máa dàgbà sí ni. Lórúkọ Jésù, ohun tí mo fi ń wùn yín, Sátánì ò ní babẹ̀ jẹ́. Mi ní jọra mi lójú láṣẹ Èdùmàrè. Gbogbo yín pátápátá abiyamọ tẹ́ jẹ́ fún mi, àtọkùnrin àtobìnrin. Ọjà tẹ́ fi ń pọ̀n mi ò ní tú, ẹsẹ̀ tèmi náà ní wọlẹ̀. Lórúkọ Jésù Kristi. Mo ríra mi sínú bú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Oorun tí máa sùn lálẹ́ ìṣàlẹ̀ yìí, oorun ayọ̀ ni. Mo fẹ́ gbogbo ẹ jẹ́ ká fi omi pàdé. Ẹ mọ̀ pé àwo kì í lomi oníke o. Èmi ò ní kẹ́nìkan má lomi oníke o. Tó bá wùn yín kẹ́ lomi oníke. Wọ́n fẹ́ mi ní nígbà tó fẹ́ fún mi pé kí n máa fomi ṣiṣẹ́, omi inú ògò. Ẹ wá omi inú ògò. A máa ṣàdúrà ráńpẹ́ fún oṣù kẹsàn-án. Oṣù kẹsàn-án ó ti kọjá àdájì. Bẹ́ẹ̀ ni. Ní ìtókù nínú oṣù kẹsàn-án yìí. Ẹni tó bá mọ̀ ọ́ lò má tiẹ̀ ṣàlàyé nǹkan tá à ń pè ní oṣù kẹsàn-án. Gbogbo nǹkan tó wà nínú oṣù kẹsàn-án tó tún wà nínú Bíbélì. Nǹkan tó oṣù kẹsàn-án jẹ́. Ẹ gbé ẹ̀rù kúrò lọ́kàn pé oṣù kẹsàn-án
September, October, November, December. Ẹ gbé ẹrù kúrò lọ́kàn Sátánì lónìí ìbànújẹ́. Oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn, oṣù àlàáfíà ni, oṣù kórèdé ni. Tó bá mọ̀ ọ́ lò, tó bá mọ̀ ọ́ pé ìwọ tán bá bí nínú ìkan nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí, Gbàbẹ́skì. Tó bá mọ bó ṣe máa lò, tó bá mọ bó ṣe máa pè é, á jẹ́ fún ẹ láṣẹ Ìdùmarè. Ẹ jẹ́ ká pàdé pẹ̀lú mi. Àdúrà náà kò ní kọjá ju ìṣẹ́jú kan lọ. Ó dẹ̀ máa jẹ́ ni láṣẹ Ìdùmarè. Àbúrò mi látọ̀ṣọ́ pẹ̀lẹ́ o, kú tiẹ̀ o, ọmọ àkẹ́. Mami Ọláyínká, ẹgbẹ́ yìí ni mò ń wò ń bẹ̀ yẹn. God bless you, mà ẹni ọlá ẹni yẹ ẹni ẹ̀yẹ ṣẹ́kẹ́ṣẹkẹ̀. Ọmọ mi ń kọ́ ṣàlàáfíà ló wà. Hello neighbor. My neighbor, ọmọ mi. Olùṣọ́ àṣò, I appreciate you. Bami Abímbọ́lá, ẹ ṣé gan ni o. Kóyin Àṣàkẹ́, God bless you. Akínbámi, God bless you. Ọmọ mi náà wà ń bẹ̀. Ọmọ wùn mí, ẹja ńlá, ẹja gidigbàdá ló sọ pé òun ò rẹja, ẹja rèé. God bless you. Ọmọ Olúwẹ̀hún létí Amẹ́ríkà. Prince Adébísí Adélẹ́yẹ, God bless you. My sweetheart, Ìyá Ìjẹ̀bú, God bless you. Oyin Ayọ̀, my media man, I cite you too. Mami Owóọlá iyì ni mò ń kó. Dádì mi ṣe bí ọmọ. Ẹ máa ṣe bí ọmọ náà ni. Ẹ máa ṣe bí ọmọ fún àwọn òbí yín. Àwọn ọmọ á ṣe bí ọmọ fẹ́yìn náà. Lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Oúnjẹ mo ò ní korò lẹ́nu anybody wa lórúkọ Jésù. Omi ò ní pa. Eriwo ya, àyàgbó, àyàtọ̀ ní ti tọ́ṣọ́, àyàṣe kìnkì. I'm missing my baby. Oh, I'm missing my baby. I'm missing him so much. I'm missing him. Hello, neighbor. Hello, neighbor. Kò sọ́yàn ń bẹ̀. Orí èmi àtọmọ mi nìyẹn. Jẹ́ kí n kọrin ọmọ mi fún yín. Ẹ jẹ́ kí tí bá ti gbé báyìí máa ní kò sọ́yàn ń bẹ̀. Kàn follower. Kò sọ́yàn ń bẹ̀. Tó bá fẹ́ gba ọyàn mi mẹ́nu máa ní kò sọ́yàn ń bẹ̀. Kàn follower. Kò sọ́yàn ń bẹ̀. Aya ní ìwọ ìyá yìí. Ṣáàjẹ́ kí n rọra sùn. A wá ṣe bí olóńgbò. A rọra sọ̀rọ̀ ẹ̀. I love my baby so much. Ẹ bá mi kí gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà pátápátá. Àmì sọ fọ́mọ ẹ̀lẹ́ o. Nǹkan tó wà lórí tébù ẹ̀ tí ẹ ní o. Àti my best, my kilo ti poru kilo my best. He's my best. Emmanuel, my best. Àti Ajọ́ngọ́lọ̀ mi. I love them so much. Daddy, mo kí yín o. Ẹ ṣé o. Ẹ kú tọ́jú mi o. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀. Mama, I love you all. I love each and every one of you. God bless you. Thank you for accepting me as I am. Jehovah Almighty will bless you. Sherry, December yìí. Tẹ́ bá ń gbọ́ jeez. Ó máa máa ṣe ìrìbùkún owó ọlá ìmísí ẹ̀mí gígùn máa máa ṣe sínú ilé yín. Lẹ́yìn tẹ́ bá nífẹ̀ẹ́ mi lóòótọ́ àtòdodo ni o. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Jésù Kristi àpáta ìgbàlà. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Hallelujah. Hosanna Ebenezer.